Àwọn ayé bínú sọ̀kò ọ̀rọ̀ sí Ọmọborty nítorí ètò ìdìbò Amẹrika. Òwe Yorùbá sọ pé ẹni tó sọ̀kò sórùlé ló fẹ́ gbọ́ ohùn onílé. Òwe yìí ló wọ ọ̀rọ̀ gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa tó rẹwà dáadáa nì Bíọ́dún Ọ̀kẹ́owó táwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Ọmọborty. Pẹ̀lú báwọn èèyàn ṣe ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé sí i lórí ẹ̀rọ ayélujára, báwọn kan ṣe ń bú bẹ́ẹ̀ làwọn míì ń jùkọ̀ ọ̀rọ̀ burúkú lù ú. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ àbájáde èsì ìdìbò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tó ń lọ lọ́wọ́ ló fa sábàbí tọ́mọborty fi dẹni ìsọ̀rọ̀ sí lórí íńtánẹ́ẹ̀tì. Ṣé láti ọjọ́ díẹ̀ sẹ́yìn ni ìrọ́kẹ̀kẹ̀ àti awuyewuye ọlọ́kan-ò-jọ̀kan ti ń lọ káàkiri ayé, àgàgà lórí ẹ̀rọ ayélujára nípa ètò ìdìbò gbogbogbò ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún. Kò sì lè má rí bẹ́ẹ̀. Amẹ́ríkà tó ti di ojúkò ètò ìṣèlú àti okòwò lágbàáyé là ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ohun tó bá ń ṣe abọ́yadé wọn, gbogbo ọlọ́ya ló ń ṣe ni. Ohun tó túbọ̀ mú kí ọ̀rọ̀ yíyan ààrẹ wọn ọ̀hún ro tótó ni pé ẹgbẹ́ òṣèlú méjì tó lágbára jùlọ, ìyẹn Democrats àti Republicans, ló fa olùdíje táwọn méjèèjì ní kìmí dáadáa kalẹ̀. Abilékọ Kamala Harris tó jẹ́ igbákejì ààrẹ Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ tó sì ní àtìlẹ́yìn ọ̀gá rẹ̀ ààrẹ Joe Biden àti àtìlẹ́yìn àwọn obìnrin olùdìbò tí wọ́n fẹ́ kí ipò tó lágbára láyé náà bọ́ sọ́wọ́ obìnrin fún ìgbà àkọ́kọ́. Pẹ̀lú alátakò rẹ̀ Donald Trump, bàbá àgbàlagbà tí kò gbàgbẹ̀rẹ̀ tóun náà jẹ́ ààrẹ Amẹ́ríkà tẹ́lẹ̀ rí, tí Biden gba ìṣàkóso lọ́wọ́ rẹ̀ tó sì tún wà lára àwọn olówó yálùmọ́ àti olókòwò ilẹ̀ Amẹ́ríkà. Èyí ló fi jẹ́ pé kárí ayé ni wọ́n ń retí ohun tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 2024 tá a wà yìí. Ọ̀rọ̀ náà kò sì yọ àwọn òṣèré ilẹ̀ wa sílẹ̀. Kálukú wọn ló lẹ́ni tó wù pé kó wọlé ààrẹ Amẹ́ríkà. Ó sì jọ pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ lọ̀rọ̀ náà jẹ́ fáwọn kan. Ọ̀pọ̀ òṣèrébìnrin ló ń gbàdúrà pé kí Kamala Harris fìtàn balẹ̀ lọ́tẹ̀ yìí. Ṣé ètò ìdìbò tí wọn kò ní ìfàkókò ṣòfò nínú? Lẹ́yẹ òsọkà ni èsì ti ń rọ́ wọlé láṣálẹ́ ọjọ́ náà, bó tilẹ̀ jẹ́ pé àìsùn àti àkàmọ́jú ni wọ́n ka ìbò tó sì ti ń fojú hàn pé Kamala yóò lulẹ̀, Trump ló rọ́wọ́ mú. Bíọ́dún Ọ̀kẹ́owó gba orí ìkànnì Instagram rẹ̀ lọ lóru láti kan sára sí Kamala Harris pé láì fi ti bó ṣe fìdí rẹmi pé ó sì fakọyọ bí akíkanjú àti alágbára. Ó sì sọ èrò rẹ̀ ọ̀hún báyìí. Ó ní láàrin 100 ọjọ́ 100 days péré obìnrin yìí polongo ìbò láì káàárẹ̀. Mo ṣí fìlà mi fún akíkanjú obìnrin o. Àrà ọ̀tọ̀ ni agbára àti ẹ̀rọ́nú rẹ̀. Ó fakọyọ. Ó ti fi hàn pé òun ní okun láti ṣe bẹbẹ ká ní wọ́n gbà á láàyè ni. Ó kàn jẹ́ pé àwọn èèyàn ilẹ̀ Amẹ́ríkà kò tíì ṣetán láti fààyè gba ààrẹ obìnrin ni. Ọ̀rọ̀ tí Ọmọborty sọ rèé tó dá wàhálà sílẹ̀ torí ojú táwọn olólùfẹ́ rẹ̀ fi wo ọ̀rọ̀ ọ̀hún yàtọ̀ pátápátá. Ẹnìkan tó porúkọ ara ẹ̀ ní Nora Big Wiz sọ pé Bíọ́dún, nígbà tí Fúnkẹ́ Akíndélé fìdí rẹmi lásìkò ètò ìdìbò gómìnà Èkó, ǹjẹ́ ó kọ ọ̀rọ̀ sórí ayélujára nípa ẹ̀? Wò ó, obìnrin yìí má jẹ́ kí n bínú sí ẹ o. Táíwò Òkòrè ní o ti fẹ́ dá ọ̀rọ̀ pé ẹnìkan jẹ́ akíkanjú obìnrin sílẹ̀ àbí? Ní ti Don Kesh nífẹ̀ẹ́ mi, níṣe ló gbá Ọmọborty ní gbólóhùn. Ó ní òun jà nítorí USA, orílẹ̀-èdè tiẹ̀ ń kọ́. Ṣìzì Ifì béèrè pé kí ni kókó nǹkan tí Kamala Harris ṣàṣeyọrí ẹ̀ báyìí? Gẹ́gẹ́ bí ọmọ ìlú Amẹ́ríkà, kò sí nǹkan kan tá a lè tọ́ka sí pé ó ṣe, torí ẹ̀ la ṣe dìbò takò. Only one lẹ́rìí ní ó pa mí lẹ́rìn-ín. Kí ni obìnrin yìí rí ṣe l'Amẹ́ríkà? Àbí ó kàn wù ẹ́ láti kọ nǹkan kan ṣáá ni? Ẹnìkan tún ní Hillary Clinton rọ́wọ́ mú dáadáa ju obìnrin yìí lọ pàápàá. Torí ẹ̀ a ò lè pe eléyìí ní alágbára kan, kò lágbára rárá. Lọ béèrè wò lọ́wọ́ Hillary Clinton. Bẹ́ẹ̀ lẹ́nìkan fèsì fún Ọmọborty pé ẹ jọ̀ọ́ ẹ lọ wábi sùn sí jàre. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.